Aládùútẹ̀, ẹ bá ń gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà, ẹ bá ń forúkọ Jésù gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà tán wà nílẹ̀ yìí àtàwọn tó wà ní diaspora ká mọ̀ pé Aládùútẹ̀ mú gbé wá sórí ètò. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ òkú bọ́yẹ̀ lè dádùn àgbà, ẹ bá ń gbàdúrà fún. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Àpáta ayérayé Ọlọ́run ìyanu ọba tó ń gbébi gíga, Ọlọ́run ẹ̀mí àwòlíì, Ọlọ́run agboola, Ọlọ́run Ògúndìjọ, Ọlọ́run Adédìjì alààyè ọkàn, Ọlọ́run gbogbo àwọn bàbá, a fi gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lé ọlọ́ ní gbogbo àgbáláyé, bàbá mi kó gbàdúrà fún wọn. Kristi Olúwa wa. Àmín. Bàbá ẹ sọ̀rọ̀ kan nínú àdúrà tẹ́ ń gbà. Wọ́n fẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà máa gbọ́ wa ni. Ẹni Ọlọ́run Ògúndìjì, Ọlọ́run Ògúndìjọ, Ọlọ́run agboola àti Ọlọ́run ẹ tó dákọ̀ kan sí. Ọlọ́run Ògúndìjọ, Ọlọ́run Adédìjì. Ọlọ́run agboola, àwọn wo nù? Àwọn bàbá nínú Olúwa ni. Bíi ti bò ó. Ó kún olégun gbòǹgbò kọ́ mọ́dìbí tó ti fà wá. Àwọn tó ṣe wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìlú Ìkìrun ní conference tó ṣe pé àwa ń ṣe, àwọn náà gba ìjọ àdúrà wọbẹ̀ tó sì ṣe pé àwọn náà la sì ń júbà títí di òní yìí. Tá a bá sì ti ń júbà wọn kò sí tí aṣọ tí ò ní di àṣẹ, torí pé aṣíwájú wa ni tán ti sùn. Àwa máa ń pè án láàláàyè ọkàn torí pé ṣẹ́ wọ́n ti ń yè láàrin wa. Aláàyè ọkàn. Ọ̀dà tẹ bá wà wò bàbá, inú mi dùn, ọkàn mi balẹ̀. Ìwé mo tún gbé Aládùútẹ̀ wá sórí ètò lónìí. Bàbá, ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó wá yà mí lẹ́nu. Torí ìgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn, màmá ń wò wá. Ẹ sọ wípé àwọn pásítọ̀ ga máa wá ń gbà mí, tán gan wa máa ṣiṣẹ́ sára wọn. Sọ yẹ kan wa máa wá ṣiṣẹ́ sára wọn. Àdúrà wọ́n gbà. Àṣẹ. Àní sì ni o. Àṣẹ. Ṣé ẹ mọ irú àkókò tá a wà ó lágbára. Kò sì yẹ ká máa tan ara wa jẹ. Kí Ọlọ́run ó gbà wá lágbàtán ilẹ̀ Yorùbá ni. Kí Ọlọ́run ó gbà wá torí ìdúnkòokò àwọn ẹni tá à ń wé pàápàá Fúlàní yẹn. Oúnjẹ ń kó ń kálukú kọ́ máa sáré sọ́tún sí òsì. Kò sì sẹ́ni tó fẹ́ kó wọn kan àgbákò ayé torí ọ̀rọ̀ wọn lágbára. Tí Fúlàní bá pé òun ó ṣe nǹkan, ó ṣe nǹkan, ó ṣe nǹkan, kéèyàn ọmọ rò pé òun ní í ṣe o. Ó lè pẹ́ ni wọ́n ó ṣe o. Torí báwo ọ̀kẹ́tì ẹ̀ tí ì sí láyé ńgbà náà, a máa ń gbọ́tàn gbogbo ìgbà tó ti kọjá tó mú oríṣiríṣi ogun wá sáyé, ogun Fúlàní, ogun jálumi, ogun tó jàjàjà tó jẹ́ pé ìlú Ìlọrin fi bọ́ mọ́ Yorùbá lọ́wọ́. Ó wá yẹ kéèyàn ọgbọ́n ní àkókò tá a wà yìí kírú ẹ̀ ọmọ bá tún ṣẹlẹ̀. Bàbá, ta ló ń pè ní Aládùútẹ̀? Aládùútẹ̀. Ẹja wa bẹ̀rẹ̀ báwọn. Mo kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora. A mọ̀ mọ̀ ṣe yọ̀mọ̀ dùn mọ́ wa, yọ̀mọ̀ kúrò máwọn ta wa. Fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá tí ì gbọ́, tẹ́ ẹ̀ bá tí ì mọ̀. Bàbá Aládùútẹ̀ àwọn rèé o. Mo wá béèrè lọ́wọ́ wọn pé ta ló ń pè ní Aládùútẹ̀? Bàbá, ta ló ń pè ní Aládùútẹ̀? Ta ló ń pè ní Agbóluwàga? Agbóluwàga. Èmi náà ń pè ní Aládùútẹ̀. Ẹ rí i pé ibi tí a wà yìí, ṣọ́ọ̀ṣì kan, ilé kan náà ni wọ́n fi ń pè mí ní Aládùútẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpìlẹ̀ tá a tẹ̀lé tó ṣe wípé a sì gba aládùúà, èmi náà lẹ́ni tó mú aládùúà wọ ìlú yìí ní ìjọ ti aláṣọ funfun. Bẹ́ẹ̀ ni ìgbà tí a sì dé ibi tó Olúwa ní ká wá dúró sí rè, ọba elétò sí lọ́lọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run la máa ń tẹ̀lé. Àwọn tá a jù wá lọ́nà ìgbàgbọ́ náà sọ fún wa wípé ẹ sún síwájú o, wọ́n sì júwe, wọ́n ṣàpèjúwe ibi tí a ti dúró pé ká má dúró sí àárín àlù, ká lọ dá dúró torí ọjọ́ iwájú. Torí ọjọ́ iwájú pé àárín ìlú yẹn ò ní lè gbà wá torí pé ìlérí Ọlọ́run ni pé bí ó fẹ̀. Tó sì pé tá a bá dúró ní anílé láàrin bàbá yẹn, a bá bàbá wa níbẹ̀ yẹn, adélé ń bẹ̀ dòní, ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ni pé bẹ́ẹ̀ ò ní lè gbà wá. Tá a bá pé bẹ́ẹ̀ la dúró sí pé ká sún síwájú. Àṣẹ Ọlọ́run náà la sì ń tẹ̀lé tó mú àwa bí lónìí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń pè Aládùútẹ̀ ń bọ̀ jẹ́ wípé àwa náà nìkan la wà ní ibi ní tó ti tó 40 ọdún sẹ́yìn. Ó ti tó 40 ọdún tẹ́ ti wà níbí. Tó bẹ́ẹ̀. Ṣọ́ọ̀ṣì ó ti ń lọ bí 40 ọdún báyìí. Ó ti pẹ́. Ìkàn ṣe péjú èèyàn bá débì kan náà ní ọ̀yà kọ́ ṣọ́ọ̀ṣì. Ẹ mọ̀ pé àkókò kan wà tó ṣe pátì bàbá lèèyàn pa. Àkókò kan wà tó ṣe wípé èèyàn ọkàn ọgbọ́n náà lèèyàn dá sí tọrọ àfẹ́ràn jìbìtì. Ọgbọ́n tó bá sì lè pa ọmọ ní kejì láàfẹ́. Ntọ́ bá a ṣe ń wí pé a mọ̀ ń pa pé ká ṣe àjò fún yẹn tó náà
ó lójú tí àwa lè tọwọ́ bọ̀. mi ti bò. ẹ fẹ́ mọ bó ti jẹ́. ẹ rí i pé oríṣiríṣi náà àrílóde òní a ní àáfàá mi wòlíì mi wọn kórè èèyàn máa lọ wọn ká nǹkan kan mọ́ wọn lọ́wọ́ gbogbo nǹkan yẹn làwa kórìíra. bí èèyàn bá wá dọ̀ mí gan tó bá fi ń sọ pé oògùn owó ló ń wá ń sọ fún ọ pé àfira torí mi gan mo ṣe wà ọ̀nà 9 ni mo ti lóko. ọ̀nà 9 ọdẹ sì tún ni mí bí n bá tí ìbá ṣe ṣèkù tó ṣe pé iṣẹ́ yóò fààyè lẹ́mọ̀ ń gbọ́dọ̀ lọ sínú igbó kí n má pàṣẹ àsun ọbẹ̀ kan tèmi ìyàwó mi ọ̀jẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n pa ó èèwọ̀ wọ́n pa ó. so kí wàá ní àlè èmi sì ní ìgbà èèyàn ti wá bí lónìí tó ṣe pé tù yín náà ṣe é wá mọ̀ tán wá lónìí yẹn mo bùn ọ ní nǹkan ni. a ní kí ìyàwó mi ó gbowó láyé torí a mọ̀ pé ojú ń pọ́n wọn a ṣe wá tún dákún ìfẹ́ wọn lálùpọ̀ náà ti wá lálùpọ̀ náà ti wá ńgbà mo wo bàbá ẹ̀ tó sọ̀rọ̀ gbèsè ayé àti ọkọ àti aya kò sí nǹkan kan mọ́ ọgẹ̀tì ẹ̀dùn tó bá ṣe wípé a ti bẹ̀rẹ̀ sí ṣètò gbogbo nígbà náà a tún fún wa ní nǹkan mi ṣùgbọ́n gbogbo nǹkan tí mo fún wa lónìí mi ìgbà kọ́bọ̀ ní ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni mọ́ bá àwọn ó sì ráàánú Ọlọ́run torí mo ti rẹ́ni tó wá bí ìrí tó ṣe wípé ọmọ ọ̀dọ̀ ní í ṣe níbi tó ti wá tó ṣe pé lónìí ó ti kọ́lé 3. bẹ́ẹ̀ni bàbá gẹ́gẹ́ bí iṣẹ́ yìí kí ló sún yín wọ̀ ṣé iṣẹ́ ìṣẹ̀ṣe yìí náà ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe wọ̀ ni àbí ọ̀nà wo lẹ gbà wọ̀ tẹ́ fi sọ pé n tó dá ṣọ́ọ̀ṣì n tó dá lẹ̀ mọ́ṣẹ́ ìṣẹ̀ṣe. àdúrà wọ́ gbà àṣẹ ṣe é mọ àwọn bàbá wa a ká àwọn àdùn mọ́ wọn lọ́wọ́ tí gbogbo àwọn èèyàn tí wọ́n sì ń wá wọn tán ráàánú gbà láì yan àgùn. ṣé wàá mọ ti chọ́ọ̀chì yìí ìpè ni bí a ṣe wípé ayé ṣe bàjẹ́ tó Ọlọ́run á máa pè èèyàn ẹ rí i pé bóyá mo ti sọ̀rọ̀ kan fún yín Ọlọ́run máa pè èèyàn tí ó sì fi àmì hàn ẹ rí i nígbà tí ẹ rí i pé mo ní mo ṣe iṣẹ́ tíkà fún ọdún 15 n ò lè dá nǹkan kan sí nínú ayé nígbà náà mo ti níyà ẹ̀ ní àfẹ́sọ́nà òun sì máa ń ní tọrọkọ owó yíyá ni àwọn tán sì jẹ́ bàbá ní Olúwa ìwọ̀n all churches a ní n tó lọ á pè ọ́ fún ni pé kó o rè jókòó kalẹ̀ síbi kankan máa ran àwọn èèyàn ní ọwọ́ ṣùgbọ́n mi ò gbà mọ́ sátakú ni ṣùgbọ́n tí mo máa ní pé tí n bá gbowó oṣù lónìí òní ní ọ̀rẹ́ mi ìgbà míì bá máa gbomi 8 nígbà tí owó ń bá tán lára ọba sì yá mo tó padà skul ṣùgbọ́n lẹ́nu ìgbà tán wípé n tó ṣeré tá a sì jókòó àwọn èèyàn ń ṣàánú wa even gan mo ṣiṣẹ́ wọdún 15 in process retirement benefit nígbà yẹn ní process yẹn mo ní mo yọ̀ǹdẹ̀ fún ìjọba nígbà tó wá di pé ìpè yẹn ró tí mo bẹ̀rẹ̀ sí ṣe agídí orí ìyàwó ṣètà nígbà yẹn èmi ní chairman grade 2 teachers association ní Ifẹ̀ North èmi ní chairman ti ọ̀dọ̀ wa ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ ni wípé àwọn tán jẹ́ 83 owó oṣù tán fi ń gbà ju ti a lọ ogun step kan lọ́yìn ó fi kọjá tí a ohun tán fi kọjá wa tó step 7 làwa ń jàǹgbà yẹn pé wọ́n gbọ́dọ̀ correct nǹkan yẹn ǹjẹ́ lẹ́mọ̀ pé gbogbo ìgbà tí mo fi ń bá jà kiri wọn correct ẹ o nígbà wá yá nìyẹn nígbà tí mo ti kọ̀wé lẹ̀ pé n ò ṣiṣẹ́ mọ́ tí mo kú ọ̀sẹ̀ kejì náà correct ẹ nígbà correct ẹ mo bá ní n ó tún padà síbi iṣẹ́ tó náà sọ pé ń bá tún fẹ́ padà síbi iṣẹ́ kó máa bọ̀ níjọ́ náà mo bá gbéra láàárọ̀ ibi mo ti débì tí mo ti tẹ̀dó síbi o mo bá gbéra láàárọ̀ ọjọ́ náà mo ní ó yá owó tí mo jìyà sí wọ́n gbà ń bẹ̀ ìlú sí lówó ọ̀ngbà náà bá ṣe gbogbo ẹ̀ kò lè tó 2000 lóṣù mo gbéra láàárọ̀ ọjọ́ náà mo kówé ẹ̀rí mi abúlé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pè láyé tòrò mò ń rìn lọ síbẹ̀ oko mi kan bẹ́ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ bí mo ṣe dójú ọ̀nà báyìí ẹyẹ yẹn kàn fò bọ̀ ní bàbá ọkàn gbá lójú ní pàá ní ìbá fojú méjèèjì rí nàmọ́ ǹjẹ́ lẹ́wọ̀n pé síbẹ̀síbẹ̀ mo ń fọwọ́ fẹ́ ojú kí n sá lè rí nàdí àkùdá bẹ́ẹ̀ ntọ́yà lẹ́ni pé mo ṣe fẹ́ wọ ọ́fíìsì yẹn ẹni tí ó gba ìwé lọ́wọ́ mi tí mo rí lọ ọlá oníṣẹ́ ìwọ náà fẹ́ ṣẹ́ padà ọlá rẹ̀ bó bá ń sọ̀rọ̀ mo wọ ọlá rẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀jẹ̀ ẹgbẹ́ yín ó ní promotion nìyẹn ó ní kó wá òun ọgbà ìwé rẹ o níjọ́ náà ó tó oṣù kan kí n tó bọ́nú àjàgà ẹyẹ tó gbá mi lójú yẹn ẹyẹ funfun yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni pé àwọn bàbá ní Olúwa ń gbà mú pé ẹyẹ mọ̀ sí wá sẹ́yìn ní Olúwa ń sọ fún ọ pé òun pè ọ́ o tún ń lo agídí Ọlọ́run máa ń pè yín o ìpè máa ń wà o yàtọ̀ fún ti wípé bọ́yá kínní ìpè máa ń wà ọmọ tí iṣẹ́ tí Ọlọ́run ọba fi rán yàn téèyàn bá ń ṣe yóò yí lọ́wọ́
iṣẹ́ tọ́lọ́run ọba fi rán yàn gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé tí ń ṣe é ṣe kọ́mọ̀ pọ́lọ́run fi rán ni ṣùgbọ́n lẹ́nu ìgbà sì ti débì náà àwọn èèyàn ń rí ìtúsílẹ̀ o ìṣe ti pé èèyàn fi ń dẹnu àwọn èèyàn ń rí ìtúsílẹ̀ nínú oríṣiríṣi ogun mérìírí torí pàápàá mo láìkí nǹkan ìwòsàn púpọ̀. bí ti bá wò. ní tí mo láìkí ìwòsàn ni wípé ní ìsìn ajẹ́ pásítọ̀ ẹni tó rí bá ń fọ́ tó bá wà náà chọ́ọ̀chì só lè fetí sí wàásù kò lè fetí sí wàásù o ẹni tára ń ro yọ ọmọ àrùn wúru ni ṣùgbọ́n ẹni tó wà láàláàfíà lè ṣe pé àlàáfíà ṣe pàtàkì nínú ohun gbogbo ẹni tí ọ̀nà ọmọnìkejì lọ́wọ́ gan tí ó ròjú náà yọ làlàáfíà ni mi pé mo láìkí nǹkan ìwòsàn púpọ̀ nǹkan torí mi ìfẹ́ kẹ́nikẹ́ni ó sínú ìṣòro mi ìkẹ́ tí ẹ fẹ́ rí kẹ́ni ṣèbí mo sọ fún ìkan bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan bẹ̀ wọ́n wá láti látúwúlú pọn ń gbọ́n tójọ́ ẹlòmíà máa wá bíi tí wọ́n tó fún un ní owó ọmọ kan náà wá níbí ìlànà dáàdi rẹ̀ wà ní United Kingdom ṣùgbọ́n nígbà tó wá bíi ní àná lọ́ba ní òun ti dààmú débi pé tó ń pọ́n wá mi ó ní ṣùgbọ́n ọmọ kan ní NCE ní lẹ́sà tó ń wà ló sọ pé ṣé bàbá agbólúwaga bàbá dá pé ó ní lójúwèé fún wọn wá ti ra mọ̀ràmọ̀ràmọ̀ jẹ́ lẹ́mọ̀ pé ńgbà tọmọ yẹn ń lọ mo tó fẹ́ fún olówó ọkọ̀ òun ló kọ̀ dandan tó nítorí òun lọ yẹ kó ń wo fún mi mo nígbà tẹ níṣòro òní bàbá wà ní ọ̀hún ṣe ní sá kiri kò ní nǹkan kan èmi yìí dá kó ṣòro èèyàn bí ó ṣe kí n yọyàn nú kó nu ìṣòro bẹ́ẹ̀ ni. ta lọkọ yín lè tutù ṣiṣẹ́. tọkọ mi bàbá mi Fadéhàn ni. bíi ti bò ó. èmi ọ̀kẹ́ tí ẹ. torí mo rí pé ẹ fẹ́ràn ètùtù. ń wá fẹ́ràn rẹ̀ pilẹ̀ tẹ́lẹ̀ gan ṣùgbọ́n gbà bàbá yìí ó kú torí bàbá yẹn mo máa ń rí téèyàn máa wá ń pè Fadéhàn bàbá yẹn ọlọ́pẹ̀lẹ̀ ni ṣùgbọ́n òun lọ́mọ bó ṣe òun lọ́mọ ń pa ọ̀pẹ̀lẹ̀ o so bàbá yẹn ó máa sọ fún mi pé agbé Jésù ga tó ń bá gbé kínní lọ yóò sì dùn ọ́ mo sì rí pé máa fi ṣe ribiribi ní tòótọ́ kódà ó fọ́ọ̀sì mi fún mi ni ó fọ́ọ̀sì mi fún mi ni ní pé tutù tí wọ́n ṣe ẹlẹ́nu ó fọ́ọ̀sì mi fún mi ni torí pé ó fi dá bírà kan. irú àbírà wo. bírà tí dà ní pé ọmọ kan lọmọ yẹn bá àwọn ẹgbẹ́ ẹ̀ mú jáde wọ́n sì òde já wọ́n sì lọ́nà náà bá lò ní ń da ìyẹ́ ẹ̀ láàmú lọmọ yẹn bá lò wọ́n bẹ́yà ní orí ṣùgbọ́n náà bá mu tìmọ́lé náà wádọ̀ bàbá ń jọ náà lọ́n bàbá ní obìnrin ló fún bàbá ní iṣẹ́ yẹn obìnrin ló fún bàbá ní tó kù ní o pé oògùn ọ̀ràn yìí wọ́n ti ọmọ yẹn mọ́lé bẹ̀ nígbà náà lọ́n wàhálà sí wà káàkiri gbàngàn náà ti lọ ra ẹran tí bàbá yẹn lò ń jọ yẹn bó ṣe lò tán báyìí tó gbé talago bẹ́ẹ̀ lára tú ọmọ yẹn lónìí ẹ wá sílẹ̀kùn fóun o kì í ṣe ìyá àwọn ní ń ṣe ohun àwọn èèyàn náà sí òun lọ́nà o mo tó ta kàngbọ̀n tí wọn fẹ́ gbà ṣùgbọ́n bàbá mú mi ní dáadáa ni tó ní tó bá ṣe pé owó tí wọn ò fò ní oṣù olóhùn ó tó fún mi torí àwọn àgbàlagbà yẹn máa ń láìkì mi mo ti bá èèyàn pàdé tó ṣe pé tó ń sọ fún mi pé tó bá ṣe wípé bóyá òun ṣe rádaràdà kiri ni òun bá pọ̀ òun ó kílèmù ẹ má ba bẹ́ẹ̀ lọ torí òun láìkì ẹ pọ̀ so àdúrà wa ó gbà ẹ mọ̀ láyé gbogbo nǹkan tó bá lè mú yàn kó nù ṣòro kó wá ọ̀nà rẹ o. mo rí wípé tẹ bá ń pa ẹran ètùtù ńgbà míì ẹ ìfẹ́ jẹ́ kẹ́lómi bá ẹ pa ẹ wá sọ̀rọ̀ kan wípé ìwọ fẹ́ jẹ́ kán du ọlọ́bẹ lọ́rùn ó ní ibi tọ́rọ̀ ti wá. ó ní tọ́jẹ́ ń sọ bẹ́ẹ̀ àdúrà wọ ẹ mọ̀ wípé èmi mo ṣe wà ní ìsìn látijọ́ àwẹ̀ Christian ti bẹ̀rẹ̀ mí ìpàkàn jẹ. ṣé wàá mọ ní tí a máa ń dá lójú ni pé agbára Ọlọ́run ó ju agbára gbogbo nǹkan tá à ń ṣe lò àfikún ni ṣùgbọ́n ẹni tí ò ní agbára Ọlọ́run ẹni tí ọgbà àwẹ̀rì tí ò ṣe kan kí n déédéé pé kó ti ọ̀bẹ bọ ẹran ní ọrùn kó wá di alẹ́ kan ó déédéé dùn mórí bẹ́ẹ̀dì ó lójú tọmọdé tẹ́rí sí ó lójú tọmọdé tẹ́rí sí ọlọ́mọdé àṣì nǹkan ṣe ọlọ́mọdé àṣì nǹkan ṣe o. bẹ́ẹ̀ ṣe ń gbàwẹ̀ ń ṣe báyìí agbára tó ń lé agbára ni. ẹ mọ̀ agbára ń bẹ nú àwẹ̀ tá a bá kàn ń tara agbára ń bẹ nú àwẹ̀ ọkàn jẹ́ wípé ntẹ́mi máa tẹnu mọ́ ni pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ìtọ́jú ara téèyàn kan bá pa agbára ò sì nú àwẹ̀ irọ́ ní pa o agbára ń bẹ ń bẹ àṣẹ ń bẹ ń bẹ ẹ rí gan bàbá wa tí wọ́n máa lo olúgbòhùn tí wọ́n bá lo olúgbòhùn míì tó dájú ẹni tí wọ́n bá pé kó lò á ní kọ́ mọ̀ jẹun tí èdè bíi aago mẹ́ta á ní ọ́fíìsì ṣẹ́ dáadáa ó gbọ́n pé nú àwẹ̀ agbára ń bẹ níbẹ̀. tó máa ní kó lo olúgbòhùn tó dájú. á ní kọ́ mọ̀ jẹun á ní tó bá ti jẹ po jata agbára rẹ̀ yóò dínkù àwọn bàbá wa máa sọ bẹ́ẹ̀ tí wọ́n bá àwọn bàbá wa bá ṣe àṣẹ tó dájú gan á ní lolo yóò jẹ́ kí rídánilójú pé ẹni tí ẹjọ́ ń fa kan gbọ̀ngàn kó rí pọ́ jẹun pé ọ jẹun ṣáájú tiẹ̀
so agbára ń bẹ nínú àwẹ̀ dáadáa. kí ni pàtàkì ètùtù tó fi yàtọ̀ sóògùn? tó yàtọ̀ sóògùn nítorí yàtọ̀ sóògùn ni wípé àwọn àyà bíi pé èèyàn àwọn àyà ọlọ́mọ àmọ́ kò ilé ayé lé ọlọ́run ni o òṣìṣẹ́ ní tẹ̀yìn dánwò ọ̀sẹ̀ tó ò lè dánwò ní bàbá mi kan máa sọ pé ọ̀sẹ̀ tí nagúnagún ò lè nà ṣùgbọ́n tó bá máa ń pa ètùtù wọn ìsábà yọ ní ẹnu torí àwọn tá a gbé ètùtù kalẹ̀ yẹn á mọ̀ pé wọ́n fi wá yọ̀nù ni kì í ṣe pé ni mo fi máa ń sọ mo ní ká dá sí ká là sí àràbà máa ṣiṣẹ́ ẹnìkan ìwáyé ọmọ ṣẹ̀ tá a bá ṣẹ̀ ká dárí jìn ká dá sí ká là sí àràbà máa sì ṣe ẹnìkan ìwáyé kọ́ mọ́ ṣẹ̀ àfi pé téèyàn bá ṣẹ̀ kàn dárí jìn èèyàn Ọlọ́run ẹlẹ́dàá yóò gbà. so èyàn lè jẹ́ pásítọ̀ kọ́ mọ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ kó sì mọ̀ pé ó kọ Jésù náà. ó kọ Jésù dùn. gbèsè bò. orúkọ Jésù dùn àwọn a sì máa ń sọ pé orúkọ Jésù ó jẹ́ ju oògùn lọ. ẹ rí i pé tẹ́ ẹ bá ṣàkíyèsí nǹkan kan ní orí ọ̀fẹ́ táwa tá a ní chọ́ọ̀chì tó nílé o tí wọ́n bá gbé ẹ lọ mí lọ hospital tán tọ́jú ẹ̀ tí ò lójútùú àná lọ fẹsẹ̀ létò tí wọ́n bá wá ṣe tí ò lójútùú náà kí ni ó a ní ẹjẹ́ máa gbére lé àdúrà ṣe rí i pé ó ní nǹkan kan tó mú jáde ńbẹ̀ yẹn a ní gbogbo tẹ́ ń ṣe tí ẹ kúkú máa gbére lé àdúrà nígbà tó hospital bá ti pé ẹ lọ fẹsẹ̀ létò nígbà wọn bá fẹsẹ̀ létò tí ò ṣe bàbá kan wá sọ́dọ̀ mi látèkìtì bàbá yẹn pásítọ̀ ni inú ẹ̀ dùn jọ náà lọ́hùn ó nígbà tán bò ní dámọ̀ràn pé kóun wá síbí nítorí ọ̀rọ̀ ìyàwó ó nínú òun ò dùn ó nítorí òun ò láìkí ìtajújú bọ ilé nítorí kọ́kọ́ wá yàlẹ́ kẹ́ ẹ bá àmọ́ bí ayé lédè bí wọ́n ṣe ń bọ̀ bí wọ́n ṣe fẹ́ gbẹ́ran yẹn lẹ́nu mọ́tò báyìí ẹran yẹn tú ni gbogbo inú gbé ìlà lélẹ́lẹ́ ká tó rí mú jọ náà kí ni mo wá nínú bàbá yẹn dùn sí ni pé nígbà tó dalẹ́ tá a ti ṣe gbogbo nǹkan tá a ṣe ń tán mo ní bàbá wákàtí àdúrà ti yá o fún ẹ̀ńtẹ́ torí rẹ̀ wá wà fẹ́ gbàdúrà tó sílẹ̀ fún níwájú Ọlọ́run àti èèyàn jẹ́ lẹ́wọ̀n pé bí a ti ń gbàdúrà láti Èkìtì ni òun náà ti pè à torí kí ló ṣẹlẹ̀ ni pé arábìnrin yẹn à ń ṣe márèèjì nínú ìdílé ọkọ ẹ̀ níbi tó ti ń gún iyán ẹsẹ̀ òsì àtàpá òsì kan déédéé lọ ni ìyẹn lẹ́wọ̀n pé bí a ti ń gbàdúrà yẹn náà ti pè à wípé ó ti ń gbọ́wọ́ ó ti ń gbẹ̀sẹ̀ o náà ti pè àpò tí ń gbọ́wọ́ ó ti ń gbẹ̀sẹ̀ o bàbá ní abó ń ké hallelujah toró sáré síta lọ gba kọ́ yẹn ó ní tínú fi dùn náà nù débi pé ọfẹ lè pe mọkẹtì ẹ mú nǹkan mi mọ pé à ń ṣe àjò mọ àdúrà mọ tọrọ yà lẹ́nu ìwé tí mo fi coordinate àdúrà ní ìjọ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èmi ò fẹ́ kéèyàn tan ara èèyàn jẹ à ń pa múra à ń pẹ́ àmú fúlàní pé ọba àjà ní ìsìn àwọn kan lè kórajọ orí òkè kọ́ máa gbàdúrà pé kọ́ lọ́ọ́ mọ̀jẹ̀ ó borí wa ṣùgbọ́n tí ó lọ fèsì wọn yóò dira o yóò dira o tí ọba fẹ́ fi ẹni tí ó lọ fèsì ìbọn yóò dira o àṣírí tí ń bẹ ń bẹ àwọn táwọn wá wà lórí òkè wọn máa gbàdúrà kó olùwàjà borí olùwàjà àdúrà àwọn ó sì gbà lórí wa ṣùgbọ́n ìṣepọ̀ àtàwọn lójú ogun náà wà wípé bóyá wọn ò ní dín nǹkan kan mọ́ra Ọlọ́run gbàdúrà wọ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o torí a ti rí nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run gbà wọn agbára ń sì ń bẹ síbẹ̀síbẹ̀ ẹ máa wo nígbà tí Pọ́ọ̀lù tí ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kiri ó dé erékùṣù kan ó tútù mú ọ wá ń sa igi ìjọ fẹ́ fi dá iná béjì òpìrì ṣe jájẹnu lọ́ba yanjú lẹ̀ kò kẹ̀tí ẹ̀ fi nǹkan kan sí ó tó ń bá ẹni tí ń ṣe lọ àwọn ará erékùṣù ní ìwìn rèé o pé ẹ̀ ń tẹ́jọ́ jájẹ tí ọ̀kẹ́ tí ẹ̀ agbára Ọlọ́run náà máa ṣe èmi náà nu Ọlọ́run ò ní jẹ́jọ́ ọjà jẹ́ ó ti yán mi ní tó ṣe pé nítorí ẹ̀ wá bá ìmí ìwò ní kẹtì ẹ tí sọkan kẹrù ọmọ bá máa bá tán agbára ẹ̀mí mọ́ náà ń ṣiṣẹ́ a gbọ́dọ̀ bẹ̀ntí agbára ẹ̀mí mímọ́ a gbọ́dọ̀ bẹ̀ntí agbára àdúrà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ rí wípé Ọlọ́run ṣètò ayé dáa tó bá ṣe fàdúrà nìkan láàmú àgbà kò yẹ kó sí hospital kò yẹ kó sí hospital o irú àwọn dókítà tán sì ń sọ operation kò yẹ kó sí rárá ìmọ̀ náà ní débẹ̀ ẹ̀kọ́ náà kọ́ débẹ̀ wọn bá rí i pé obìnrin yìí ní ìsìn ìkọmọ fẹ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí obìnrin kan wá ń jọ́ kan ń gbò di déédéé aago 4 òru la lọ pé èèyàn mo ní ẹ máa gbóbìnrin lọ mo ní kò lè dọ́mọ ìbí torí abẹ́rẹ́ ò gba ọmọ yìí ẹ mọ̀ pé dókítà kan bẹ nísàlẹ̀ aládé mo níbẹ̀ ni wọ́n máa lọ sí ètò nígbà tí ètò ìṣẹ́jú 15 ó ti gbọ́ ọmọ yẹn jáde ìjọ kẹrin báyìí ọmọ ti dé ta tún sọ ní orúkọ káwá wípé omi àdúrà láàmú gbé tá a mọ̀ pé máa bumi wẹ̀ máa ṣe tó bá ṣe pábẹ́ rẹ̀ gbọmọ o ọ̀sẹ̀ ń lè débí tí ò ní bímọ rẹ o tó bá ṣe pábẹ́ rẹ̀ gbọmọ o even bọ̀ bá dà tó di àápè ọmọ yẹn
ṣé ẹ máa pe ọmọ ni yóò rọrí bíi ti bó bàbá bàbá mi mọ ká mọ́ sínú lọ́wọ́ báíbù lọ wà agbára Ọlọ́run náà bíi ni ti bó bọ̀lẹ̀ ṣe pè a pè á bá sọ̀rọ̀ pé kọ́ rọrí kọ́ máa bọ̀ nílẹ̀ ìwà ṣe pé ẹni tó ní pelvic gadu ọkùnrin o àyàn ó pe ọmọ rọrí ọmọ ó sì rọrí bó lẹ ṣe pè yóò sì bàbá bí. torí mo fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín gbogbo àgbáyé náà ń wò yín bá a ṣe pé ń ẹ kà pé ọ̀rọ̀ àṣírí ni ẹ kà pé díẹ̀ mbẹ́ mọ́ pé ẹ dẹ̀ pé a pè nígbà tẹ́ bá dẹ̀ ń pè ọmọ yìí ó dẹ̀ mọ́ bọ̀ ọmọ bọ ọmọ wà ibùn gan láàrin bá ń bẹ̀ yẹn àìmọye tíyà ẹ̀ ọ lọ sí àárín bá tó ṣe pé ọbí rẹ̀ nìwá ká tọ́ mọ̀ pé ìyá àdúrà ẹnìkan mọ̀ ti fẹ́ bímọ yóò sì bọ́ bẹ́ẹ̀ yóò sì bímọ èèyàn tó bá gbé ògùn sọ́nbẹ̀ lánàá pé ọmọ yìí bímọ ó ti dẹ̀ méjì tó ṣe wípé ìbá yìí lọ tí ò sì bí wọ́n lè lọ́mọ tó ṣe pé òun lọ wọlé tí tó fi bímọ yẹn tó ṣe pé ńgbà tí ń bẹ̀rù gan pé òun dára òun ṣe ìyá àdúrà máa sọ pé èmi ni màá bímọ mi èmi náà sì ṣèyẹ èmi náà bímọ mi ó bímọ yẹn ni láàrin bá yẹn ṣe mẹ́rin márùn-ún ni bẹ́ẹ̀ yóò sì bí nírọ̀rùn. gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yẹn inú sáàmù Yorùbá náà sáàmù Yorùbá wà sáàmù ló ti rí sáàmù. bàbá sáàmù Yorùbá wà lọ́tọ̀ sáàmù Yorùbá wà o. ṣé gbogbo ẹ̀lẹ́ wa ń lò ṣé sáàmù Yorùbá àti ti sáàmù ti inú Jésù. gbogbo ẹ̀ ní fún àpẹẹrẹ nu ẹ máa wo Psalm 8 yẹn mo máa fi ṣe iṣẹ́ kan èèyàn onílọ̀ nǹkan kan sínú o wàhálà ìtàn bá pa bàbá mi Adédìjì kírun ọkọ mi tán bá pẹ́ nìkan wá kan ọ̀pá ǹjọ́ kan tó bá fòrò rùn para lọ wọn ò tán pa mọ́. bíi ti bó bàbá sínú òróró lẹ́ẹ̀ka sí ni. Ọlọ́run gbọ́ ò sí nǹkan kan tẹ́lọ̀ sínú sáàmù ni. ẹ kàkà sóróró. bẹ́ẹ̀ ni Psalm 8 la fi sẹ́yìn pẹ̀lú àwẹ̀ ni o kì í ṣe pẹ̀lú pé à ń jẹ tá à ń jẹpo pẹ̀lú àwẹ̀ ni pé èèyàn bá ti gba àwẹ̀ funfun mẹ́ta alẹ́ ẹjọ́ kìíní yọ yàsímọ́ alẹ́ ẹjọ́ kejì ala ó ti dóró ẹ̀ sì rí báyìí pé ò sí nǹkan kan nú ẹ̀ torí bá a ṣe wa ọ̀tọ̀ ní ètò àdúrà wà tí ìṣe ti Yorùbá gbogbo ẹ̀ náà akọ́ ti Yorùbá akọ́ ti ètò àdúrà tó jẹ́ ti sáàmù bẹ́ẹ̀ ṣe ń wo sáàmù láti sáàmù kìíní débi tó parí ẹ̀ kò sí ní tí ò ní ṣe tí ń ṣe bẹ́ẹ̀ ni. láti ẹni kan wà nínú sáàmù tó máa fi sí ẹyin tútù jìnnà. ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ èèyàn ṣe máa ń kọ́ ẹ̀kọ́ ibi tí àwọn bàbá bá tí a bá kọ́ àmọ́ náà láàlú mọ́ bá Adédìjì gbogbo àwọn tí wọn bá mọ bàbá mi mo ti ń sọ̀rọ̀ ní ìsìn ọmọ kan sára sí ni pé Adédìjì alààyè ọkàn níbi tó fi hàn àmọ́ ni torí tẹ́ ẹ mọ nǹkan kan bẹ́ẹ̀ náà ayé sí òye hàn mí máa ṣàbámọ̀dá bàbá kan bẹ́ẹ̀ ńgbà kan mo fowó kọ́ bò láṣìírí àti ìlú ẹ̀ ṣe é mọ odidi odó téèyàn gúnyánú ẹ̀ òwú tínrín báyìí ní èso rọ̀ kò sì sẹ́ńtì lọ́dọ̀ rẹ̀ tí rí ṣẹ́gun kí wàá nìtumọ̀ odó tó fi òwú so rọ̀ àbámọ̀dá ni àbámọ̀dá ni àwọn míì á máa fún àwọn èèyàn ní nǹkan àbámọ̀dá ẹni tí ó sùn sórí bẹ́ẹ̀dì náà ó sì ti rè gbé sọ̀kalẹ̀ lórí ilẹ̀ ní ọ̀bà ara rẹ̀ àbámọ̀dá ni a ṣe máa tanra wa jẹ kéèyàn òkúkú máa tó ní ìdí fún ti ń ṣe àbámọ̀dá gbogbo ẹ̀ nǹkan bí àbámọ̀dá bí àmọ́ ó kúnlé ayé jàrá èmi ìkẹ́tì ẹ̀ jí sòro orú rẹ̀ ó fòwú so dídí ìyá odó rọ̀ ẹni tí àwọn táwọn wádùn ẹ ò sì ní ṣẹ́gun kí wàá nìyẹn já mọ́. fíìmù lásán ní í ṣe. fíìmù ni ó fíìmù lásán wọn pọ̀ ní ayé o àwọn alábàámọ́dá sẹ́ẹ̀sì wàá mọ́ mi àbámọ́dá náà kọ́kọ́ wá kiri wọn ó lè fi máa tú ènìyàn jẹ èmi ò sì sí ń di kí n tú ẹnìkan jẹ kódà ń gbà mí gan ìyá ẹ̀ ó tún máa sọ pé ṣe bí wọ́n lọ ń gbàdúrà kọ́ lọ́n ó pò kìkì ìjọ ẹ̀ ńgbà ń bá pèsè wà ní roko lónìí ní báyìí ní ìsìn yìí o tí n bá ń pèsè wò ní roko ní o ṣe ní ráàyè wo takú mi ní o ìyẹn ni wípé n ò ìgbékalẹ̀ wa ń bí ṣe láti ní ọmọnìkejì ní ara bí ò ṣe wípé láti máa ṣàánú ọmọnìkejì. ṣé báwọn kan sọ pé ẹni tí ò bá pé ẹ bá fẹ́ gbóná kó gbóná ẹ bá fẹ́ tutù kó tutù èwo ni tutù kò tó ń lọ́wọ́rọ́ bàbá ṣé báwọn kan sọ pé ẹ bá ti mú kàn mí mọ́ orúkọ Jésù pé kò ní wọ̀run ni. ẹnìkankan ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run lọ ni. bíi ti bó bàbá. èmi ọ̀rẹ́ tó ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run lọ Ọlọ́run nìkan ní lọ́mọ ẹni tiẹ̀ bàbá gbóná bàbá tutù àti ẹ wo àwọn mi ò dì ní a máa ń tú báìbù láti ti kó bẹ́ẹ̀ yẹn ni ẹ rí i pé mo sọ ẹsẹ̀ bíbélì kan jó ni mo ní ìsìnkẹ́ 47:12 ó ní lẹ́bàá odò wọn ni onírúurú igi onírúurú ewé ó ní ewé wọn ni láti máa mú àwọn èèyàn lára dá ṣùgbọ́n téèyàn ò bá tú fún wọn sọ pé ìṣèwé kìíní ní bá ìṣèwé inú igbó ní bá wí o àwọn ọmọ sọ fún alẹ́jẹ̀ Jésù léwé ń wo ẹ ti mọ̀ pé mi kàwé mo bẹ láti ibi ìwé ti bẹ̀rẹ̀ mo sì kàdé ibi ó parí èmi ní kọ́mẹ́tì
tó ṣe pé èbó náà ṣe èbó náà sì mú ẹ̀sìn wá biblical recharge library ọ̀nbẹ nù church bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá rí ọ̀gá tó báyìí so ẹ̀tàn téèyàn lè tan àwọn tán ọ̀kàwé wọn ò lè tẹ́ tọ́ kàwé bẹ́ẹ̀ kò lè ṣeé ṣe nígbà táwa yunifásitì lecturer kan bẹ philosophy ní ń kọ́ wa ó ní tóun bá kọ́ ẹ ní philosophy di abala kẹ́ ẹ sọ pé ọ̀sọ̀ lọ́hùn ọ̀gá ẹ mọ́kọ́ adébẹ̀ o ọlọ́run bẹ́ o ó lóun gbà pé supreme being kan bẹ́ o ṣùgbọ́n kò sẹ́ni tó lè confirm pọ̀ lọ́ni kó mọ̀ pé there is a certain supreme being nínú ẹ̀kọ́ philosophy so ẹni tó bá kàwé ìwọ̀n lèèyàn lè rí tàn jẹ́ mọ́ lè jẹ́ pé àṣebí mo ti retire voluntary tí mo ti rébí kí n tó lọ ṣe degree ní OAU èèyàn mi ń bèrè nígbà náà ni wọ́n ní kí bàbá ẹ̀ tó ń wá kiri mo ní mọmọ tí mò ń wá kiri mo ní ìṣe bí nǹkan ṣe ń rí ní ọmọ rí lọ bó bá dọjọ́ iwájú tí mo dájọ́ sílẹ̀ tí professor ń wá bẹ̀ kí n fẹ́ wàásù lédè òyìnbó mọ́ lè wàásù ẹni tó jẹ́ doctor tí bá ń wá sí ibẹ̀ yíbò ń wá ẹ máa wò báyìí bí mo bá ń ṣe program bí tí àwọn yíbò bá wà nù ìṣe ń mọ̀ sí English àti Yorùbá ń wọ̀n mọ́ kó pọ̀ ni tán bá jẹ́ yíbò even gan ẹni tí ẹ̀kọ́ kọ́ ni wípé tí ẹni tí ò gbé ṣe é mọ báwọn mi ṣe máa interpret yẹn àṣà Yorùbá wà nù chọ́ọ̀chì wọ́n máa interpret ìdára ẹni láàmú ni why doing that ṣùgbọ́n ẹni tí ẹ̀kọ́ kọ́ ni pé tí ẹnìkan bá ti wọ ẹnìkan ṣoṣo tí ọ̀gbọ́n èdè tí èèyàn sọ nígbẹ̀ yẹn a gbọ́dọ̀ interpret ṣé tí wọ́n sọ yé bá a ṣe wà bí ìníṣẹ́ kápẹ́ bàbá ọ̀gbọ́ èdè Yorùbá tá a bá ń wàásù bí a gbọ́dọ̀ rẹ̀ nìkan tí ọmọ interpret torí gbogbo wa la gbọ́dọ̀ jọ la Jésù gbogbo wa la gbọ́dọ̀ jọ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́ ṣùgbọ́n gbà gbogbo wa gbọ́ èdè tí a sọ ní environment yẹn why wasting time ṣùgbọ́n mi gbogbo àtàn bẹ́ẹ̀ nù church o Yorùbá ń gbogbo wọn nǹkan kan àwọn ọmọ tó máa ṣẹ̀ṣẹ̀ waste time wọn ṣé bẹ́ẹ̀ ni èdè tí a náà ọ̀kẹ́ tí ẹ wà nítumọ̀ kankan tó ní bó ṣe bí mo ti fẹ́ báàrin ṣe rí nu. Bàbá gbogbo àwọn ètò wà nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn ní kí n máa kí yín o Olúwa ṣe torí àwọn tó ń pè mí tán ní mo bá wa kí Dàlútẹ̀ ọ̀pọ̀ o inú mi dẹ̀ dùn torí ẹ̀mú orí tèmi gan wú jẹ́rí tí wọ́n ní tí eégún ẹni bá jó orí Yorùbá ní ara yá atọ́kùn rẹ̀ inú mi dùn. mo ti create platform fún ọ tó ṣe pé màmá gbàdúrà fún ẹlẹ́mẹ̀wá ojúmọ́ mo ti create gbà fún ń bọ̀ nú agbára. èmi sì agbára wo lẹ mọ́ bọ́ sí. bàbá ṣọ́ọ̀ṣì ni bàbá ṣọ́ọ̀ṣì ni àbí tó fẹ́ gbọ́ kọ́ inú ṣọ́ọ̀ṣì ilé agbára lòun ò lọ́ọ̀kan àti pé another thing ni pé mo fẹ́ sọ kinní kan fún ọ sórí orí pàtàkì ń bẹ lórí òkè tá a fi mọ̀ pé Jésù ní agbára ẹ lọ béèrè nǹkan kan lórí àpáta yẹn ẹ sáré pé yín ò lè rí nǹkan mọ́ orí àpáta yẹn kẹ́ ẹ fi sọrí àkókò kẹ́ ẹ wò bóyá yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ lọ lókè lẹ́ẹ̀kan tẹ́ ẹ lọ jókòó ilé agbára ni o. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. wàláhì kò sí téèyàn lè gbàdúrà ń bẹ̀ tí ò ní rí yanu ní ọdún kan wà lórí òkè yẹn níwájú Ọlọ́run àti ègbé nífẹ̀ẹ́ tí máa ń forúkọ Ọlọ́run jẹ́ rírọ́ nìyá ń bá sáde bàlàbàlàbàlà wọn bá pè hàn ní ajínigbé ti gbé èèyàn wọn kan lọ la bá bẹ̀rẹ̀ àdúrà Olúwa ṣèyanu Olúwa ṣèyanu bàbá lásán àdúrà wọn nìkan la fẹ́ gbàǹjọ níwájú Ọlọ́run àti èèyàn gbòdìjọ́ kejì náà pè wọ́n pé ó ti dé o pé wọ́n kàn lù ní náà sọ pé kí ni wọ́n ń wá níbí lórí wọn pé ẹ̀nà jáde kí leléyìí ń wá níbí pẹ́ntì ọba sí àwọn jẹ́rìí wọ́n fi ilẹ̀ o ìjọ́ kejì ìyá yẹn ọmọbìnrin kan ti ń bẹ lábàá ní ìsìn tó ṣe pé bọ́bá wà Facebook yóò máa jẹ́rìí sí tí yóò máa kọ́mẹ́ǹtì ìjọ́ kejì òun àti mọ́mẹ́rin á wá bórí òkè tán yí ńlẹ̀ agbára ń bẹ lórí òkè yẹn èmi máa sọ fẹ́ẹ́ lómi ìtàn bá wá mà ní kọ́kẹ̀tì bí ṣòro ń bá dojú kọ́ lọ sórí òkè yẹn á sì rí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ téèyàn lè fi anything búra ṣùgbọ́n èmi ni tèmi ni wípé àwẹ̀ ọ̀jẹ́ nǹkan kan lójú mi sẹ́ẹ̀mọ̀ ní ìsìn àwẹ̀ báyẹn oṣù kìíní ọdún àwẹ̀ ni mo fi gbà 50 months títan gospel faith mission nù àjọ ọgbà ni torí bọ̀dá mi kan ti jẹ́ àgbàlagbà ní gospel faith mission rí bọ̀dá yẹn ti kú now lẹ́yìn ẹ̀ náà oṣù kẹjọ láti ọjọ́ kìíní oṣù kẹjọ dé oṣù kẹsàn-án náà 40 days mo tún máa ń gbà àwẹ̀ níta sì ń gbà lọ 40 days fortnight yẹn 46 mo máa ń gbà so ẹ mọ̀ pé ẹnu ó ti dàṣẹ àwọn bàbá wa gan tán ṣe sóògùn wọ́n mọ̀ wípé ẹnu téèyàn ọba fi máa jẹ́ yànsá àṣẹ ń bẹ́ẹ̀ o àbẹ́ ẹ̀gbọ́n àṣẹ ń bẹ́ẹ̀ téèyàn bá gba àwẹ̀ tí náà ní kéèyàn gba àwẹ̀ tí ó kọ́ gba àwẹ̀ funfun agbára tún bẹ́ẹ̀ ju àwẹ̀ téèyàn ń jẹpo lọ torí ẹnu ó ti dòró
Ọlọ́run Ẹlẹ́dàá yóò gbọ́ àdúrà lórí òkè yẹn. Kò sẹ́ni tí gun bẹ̀ láyé pé orí òkè ìfẹ́ Olúwa là ń pè kó ń gun bí òun béèrè kó ń orí gbà. Ọdún kan wà lórí òkè yẹn àwọn mẹ́ta wá wọ́n jẹ́ pọ̀ ọ̀rọ̀ ọmọ bí. Náà wá dédé aago 6 àárọ̀ mo ní wọ́n ní gbàdúrà fáwọn lọ́dún tí ń bọ̀ kọ́ wá dúpẹ́ kága àwọn ọ̀dọ́ ọlọ́mọ. Ẹ̀yin náà má lọ kú tanta sórí àpáta kẹ́rẹ̀ gba àdúrà ẹ wà ń bí ẹ tún wẹ́n tí ó gbàdúrà fún níwájú Ọlọ́run àti èèyàn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ náà gbé wórí òkè lọ́dún kejì o. Ọmọ mi tó connect mi òun náà mọ irú ẹni tí mo jẹ́ ológo dídán. Láàárọ̀ ó ti pè mí náà ọmọ irú ẹni tí mo jẹ́. Bẹ́ẹ̀ ni àdúrà wa yóò sì bàbá àwọn tí wọ́n bá nílò láti tí church wọn bá lọ déédéé ẹ lè bá wọn ṣiṣẹ́ síbẹ̀. Kò ní ìdí pọn rárì mọ́lẹ̀ nù church. Bí ti bò ó. Torí pé ẹsẹ̀ ní sẹ́ẹ̀mọ̀ tó bá ṣe pé wọ́n mọ̀ ṣerú nǹkan bá ní wà láìkọ̀ sí èrò ọmọ tó láti bí ìdábà ni. Ṣùgbọ́n mi kàn jẹ́ pé mi ò so lẹ́yìn ká ṣe iṣẹ́ ìwòsàn ẹni tó wà ní òde kàtú n ò fi gbogbo ara láìkí pé ẹ̀ẹ́dì tẹ́ bá lọ wọlé ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀ lè pẹ́ rí bì kan bẹ̀ pé ó rí ríbi tì pé bọ́yá wú ọ́ rí nǹkan mọ́ bẹ̀ ni. Kì í sì ṣe pé mi ò mọ̀. Kí ló ṣe fi wá sí? Mi láìkí ẹni. Mi láìkí ẹni. Ẹni tó bá wá wọ́ọ́rọ́wọ́ tínú ẹ̀ dùn tó mọ̀ pé oore ń bẹ nínú ẹ máa wò ní ìsìn báyìí níjọ́ Sunday àwọn Kútọ́nù tán bẹ láàrin wa wọ́n ní bàbá níbo wà láṣẹ àṣẹ báyìí ó wọ́n lójú ọ̀rọ̀ nǹkan kankan mo ní sèyẹn ni orin kan sì wà ní orin wa tán ní òjò ìbùkún yóò sì rọ̀ nígbà tá a kọ́ tán nìyá sọ fún ọ ní ẹ máa lọ fọkàn balẹ̀ lẹ́ẹ̀pọn mi lálẹ́ olójú ọ̀rọ̀ lálẹ́ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ agbára Ọlọ́run sì ni ojú ní yẹn tá a bá ti kọ́lẹ̀ mẹ́ta bá a ṣe kọ́ńbìnú òjò ìbùkún yóò sì lọ ìlérí ìfẹ́ lèyí a ó ní tùràdùn látọ̀dọ̀ olùgbà ńgbọ̀ bá di last stanza a sọ pé òjò ìbùkún yóò sì rọ̀ ìbàjẹ́ lè rọ̀ lónìí bá a ti jẹ́ fọ́lọ́run wa tá à ń pe orúkọ Jésù táwa bá ti kọ́ nínú ilé àdúrà yìí àmọ́ kọ́ńgbà míì tán Kútọ́nù bá pómi tú àwọn tó ṣe wípé òjò ọ̀pá wọn dábàá ni agbára Ọlọ́run ni kò sẹ́ni tó lè déédéé pé kí òjò ọmọ rọ̀ ṣùgbọ́n ẹni tó lọ ń bá ń gbàdúrà rẹ̀ kò sí tí ò lè béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni tó lọ ń bá sì fẹ́ràn tí ń rìn lọ́nà rẹ̀ ní tòótọ́ irọ́ tèmi ò ní pa fún yín láéláé ni pé orí ń fọyàn wọ́n wá ní ẹ̀sẹ̀ ní kò ń lo tábìlẹ̀tì ẹ mọ̀ pé àmì pásítọ̀ mi wà tán bá débi pé wọ́n lo tábìlẹ̀tì o Ọlọ́run wọ òróró tó bá ń torí kí a lè máa lò náà lọ́lọ́run ṣe fún àtàn ṣe ní máa tó yẹ ṣé mi lè ṣe tábìlẹ̀tì ní ìsìn àwọn táwọn wá ń ṣe ìsọgbọ́n Ọlọ́run ni gbogbo nǹkan tí ń bẹ láyé ìmọ̀ Ọlọ́run ni o ẹ̀yin ẹ mọ̀ òjò ọmọ rọ̀ bí ngbà mi kò ní rọ̀ mọ́dẹ́kẹ́ sọ́lọ́run ò tóbi lọ́ba sẹ́mi jẹ́lẹ́ mọ̀ kójó ti rọ̀ ní chọ́ọ̀chì rí tí ò dábàá mẹ́yìn sọ́lọ́run ò tóbi lọ́ba ṣùgbọ́n àwọn èèyàn míì wọ́n máa tú nǹkan ní ìtú tó fi ṣe pé wọ́n ọ̀pọ̀ ọmọ ní kejìlá ẹni táàrẹ ọ̀yá tó advice ẹ̀kọ́ lọ hospital kọ́ lọ tẹ́ẹ̀tì kan wọ̀n fúnpá rẹ̀ wò tọkàn déédéé dúró kalẹ̀ ń gbunduku yóò kú àbẹ́ gbọ́ mi yóò kú bẹ́ẹ̀ ṣe ń wé o mi lo tábìlẹ̀tì o ìwọ̀n ọdún 3-4 sẹ́yìn bí n bá rà ní Ọlọ́run sì ń gbọ́ ọgbọ́n ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí orí ọ̀fẹ́ tó Ọlọ́run fún kálukú ẹ máa wo bàbá Oyèdépò yẹn ní nǹkan bíi 30 ọdún sẹ́yìn bàbá yẹn máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé títí tó ń gbé jáde láyé òun ò gbọ́dọ̀ ní ìrírí àìsàn bàbá ò sì dòní bàbá lọ sí kì í lọ sí hospital kì í ṣe Ọlọ́run sì ń wà pé n tó béèrè lọ́wọ́ Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ fún téèyàn bá ti béèrè tọkàntọkàn Ọlọ́run gbà bẹ́ẹ̀ èmi náà àwa tá a jọ ọmọ wọn igan mi ìlò tábìlẹ́ẹ̀tì kò sí nǹkan kan tí mo pè lọ ìmọ̀ mọ́ máa ń sọ fún dókítà gbà mí mà ní sí òṣèwú ń bẹ o mà ní kọjá pé tí n bá ń ṣiṣẹ́ kì í rẹ̀ mí àfìgbà ń bá kàn déédéé wò wípé ẹ̀jẹ̀ ń ṣíwọ́ a ní òsì nǹkan kan a ní orí ọ̀fẹ́ tọ́lọ́run fún ọ ni a sì wọ̀n pa a ní kò sí problem kankan. Bàbá ṣé Fúlàní lè jí ń gbé. Jíjí gbé bò. Jíjí gbé bò. Gbígbà tí n ò ní lọ bí wọ́n bá wà ààyè mi mọ́ wà n ò sì kọ̀wé sí yẹn ẹni tí n bá kọ̀wé sí ní ọ̀wà. Bí ti bò bàbá. Bí ti bò kí ló tẹ́ fi sọ̀rọ̀. Nígbà tó jẹ́ wípé Ọlọ́run mi tí mò ń pè ò ní jẹ́ ní burú ọmọdọ̀ mi láíláí. Ó ní mo mọ ẹni tí mò ń ṣe sí máa. Bàbá ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ẹlẹ́ni tó bá rìnrìn bí ó sì yẹ kó rìn gan ẹ ló ṣe é ṣe kó jẹ́ pé jù sóró ní ọjà jẹ. Ó lè jajẹ́ ńgbà tí bá ń bọ̀ àṣẹ mi níbi tí n ò sì sọmọ ẹnìkan níbi. Èmi yìí ṣèyàn níbi bí ìṣe wípé bó o ní nǹkan ó ṣe dáa fún ọmọ nìkejì. Nígbà bá sì ń pé bó o ní nǹkan ó ṣe dáa fún ọmọ nìkejì tẹ́nìkan wá sọ wípé bóyá ibi ló ń bá bọ̀ tó bá rí ibi ni ọ̀bà burúkú jù ó.
torí ọ̀pọ̀lọpọ̀ tí ń wò yín wọ́n mọ̀ wò yín pé bàbá yìí wípé pásítọ̀ ń bàbá yìí, wòlíì ń bàbá yìí, oníṣẹ̀ṣe ń bàbá yìí. Bàbá tẹ bá wò dáadáa nínú iṣẹ́ tẹ gbé dání, ṣé àti díjọ́ tẹ ṣiṣẹ́ fún ìyẹn rí tí ṣé ọ̀dáhùn? Ọlọ́run Ẹlẹ́dàá ó gbọ́ àdúrà wa. Ọlọ́run ò ní jórí wa ó burú. Orí tó burú ní nǹkan ìjẹ́ fún. Bọ́ bá sì fẹ́ rí bá ó ní bá àgbà ṣe é ṣe. Bọ́ bá ṣe pérú ẹni bẹ́ẹ̀ wà ní abẹ́ ìdè ni wọ́n ó gbìyànjú fún un pé kó bọ́ ní abẹ́ ìdè ayé. Tó bá sì ṣàdúrà lọ́rọ̀ rẹ̀ jẹ mọ́, wọ́n á bọ́ sórí òkè, wọ́n á gbàdúrà pẹ̀lú rẹ̀ torí ibi téèyàn parí ẹ̀ sí náà nìyẹn. Àwọn míín wà ní gbogbo nǹkan tí jẹ́ àrìn lọ́nà ti Jésù torí agbára Jésù ó ju gbogbo nǹkan yòókù lọ. Ó kàn jẹ́ wípé èèyàn ọ̀kan ní máa parọ́ tan ara èèyàn jẹ́ ni pé má ṣe yìí ìwọ̀n la lè ka èèwọ̀ mọ́ nínú ayé tá à ń gbé yìí. Nígbà tí èèyàn bá ti ń sin Ọlọ́run tí ń sìn lọ́nà òtítọ́ ẹ ní rìn kẹ́ kó bí ẹ ní rìn kẹ́ kó bí. Mo ti gbàdúrà fún ẹgbẹ́ pé ẹ ní rìn kó bí. Tí ibi ń bá ń bẹ níwájú ẹ ní lè bá, tí bá ń bọ̀ lẹ́yìn kò sì ní bá yín, kò sì ní bẹ́ẹ̀ nìkan kan wá. Bẹ́ẹ̀ ni. So bàbá Dálùtẹ̀, ilé bàbá Dálùtẹ̀ rèé o ni wọ́n kùn ní black àti blue yìí. Ẹ ló ti lọ bí white àti blue, ẹ ló ti lọ sí bí 15 years báyìí lọ́dún kan. Ó ti tó bẹ́ẹ̀ o, wọ́n ti kọ́kọ́ kàn gbà kan rí tán tó rí paint ẹ̀ wẹ́ẹ̀rì kó tún ti sá báwọn. Ó ti sá. Bàbá yìí nìkan ló gbó. Ọlọ́run náà ni wọ́n máa wà pẹ̀lú èèyàn. Ṣé wọ́n ti dáyà já yín rí? Àyà ti dájà bò. Ẹ̀ ń gbà mí wà tẹ́gbọ́n á dáyà já yín nínú igbó. Nínú igbó. Irú ẹ̀ ọ̀ wá ayé rí. Bí èèyàn ká bá kẹ̀tẹ̀ ọmọdé mi kan ń bẹ lábà. Ọmọdé mi ń bẹ ìbẹ́yàn náà rí ajá mi kàtà mi ń jò ní. Wọ́n bẹ̀rù tí a gan mọ́ mi lára pé àwọn ọmọ kan wà fún o tó ṣe wípé téèyàn bá fẹ́ ṣe nǹkan tí ọ̀dá o pẹ̀lú ẹ̀ o wọ́n lè yọjú o. Nígbà àbá sì bá téèyàn jẹ náà kí ni ẹ̀rù bò ó àti pé ọdẹ ìsábà bẹ̀rù torí ẹni tí ó dédé gbébọn lóru tí ó tanná mọ́ rí ó ti mọ̀ pé òsín tóun ò lè bá pàdé. Ẹ̀rí ń gba sípa mi sọ bí ìjó ni ó ní èèyàn ó dé bòmíì láàrin òru báyìí ẹ mọ̀ wípé nǹkan kan bẹ́ẹ̀ ibòmíì ẹ lè dé bòmíì kò tútù déédéé bòyìn lóru ẹ lè bò dé bòmíì kì í bò kó ṣe wípé ooru ni ó déédéé bòyìn. Àwọn nǹkan bẹ́ẹ̀ nínú igbó ń téèyàn bá sì gbéra gbogbo ọmọ tẹ̀ wọ́n kò sí ìtì ìpẹran lóru nínú wọn kò sí tí ò lè dáwọ́ gbòòrú nínú wọn bá ṣe pọ̀ tó wọn ò tún pé níjọ́ yẹn òun ò pé o in fact níjọ́ tá a bá fẹ́ ṣògùn ọdún tá a fẹ́ ṣe yẹn torí ọdún àwọn ọlọ́ọdẹ ni ẹmbásì tí ń ṣe ọdẹ ẹ rí i pé òfin ìjọba dèèyàn gan ẹni tí bá ń ṣe ọdẹ yẹn tí ọba bí ó ti mọ ní ọmọ ẹni tán bí lọ́dẹ yóò bá ọdẹ sí bí ó ti mọ ní yóò bá ọdẹ sí bí bẹ́ẹ̀ kọ́ ó lè ṣẹlẹ̀ kan máa pé ẹ lọ gbébọn rẹ̀ ẹ lè mú rọ́bà rẹ̀ ń bọ̀ jẹ́ pé wọ́n ní ẹgbẹ́ tíjọba àpapọ̀ sì máa tán mọ̀ wọ́n. Bàbá kí náà ń pè lẹ́yọ̀nù káyé yọnu sí yìí. Káyé ó lè ṣàánú èèyàn náà ni. Kí wọ́n náà ń pè lóṣòlẹ̀. Òṣòlẹ̀ ṣe é mọ Ọlọ́run nìkan ni olóògùn gbogbo nǹkan tán wí àwúre náà gbogbo ẹ̀ kéèyàn ó lè ra àánú náà gbogbo ẹ̀ lólé lórí. Ẹ rí i pé mo ti sọ fún yín jọ́ kìíní pé ntọ́ bá gbóná ẹ má bá yàn dáwọ́lé o ẹ ń bá dáwọ́lé ntó gbóná ẹ̀mí ẹ̀ ò ní ẹ̀gùn. Ẹ mọ̀ ní àtàwọn ọmọ gbé orí olórí gbé Ọlọ́run ẹ̀mí wọn ẹ̀gbẹ́ ẹlòmí ọ̀yà wèrè ẹlòmí àjànù ni ọmọ lu kiri. Ṣùgbọ́n gbẹ̀yìn ọba ti ẹ rí i pé bàbá Rúkà náà sọ ó ní àjànù òlu orí o bó la àjànù nígbà tí ò ní fa tó le àwọn míì nínú ayé tí wọn bá ń wá owó kò sí tó lè fi wá owó tí wọn bá sọ wípé sìgìdì yìí rèé o ẹgbẹ́ kọ̀rọ̀ yàrá tẹ ẹ bá ti ń bọ́ tẹ̀ ń ṣe yọ ọmọ fún yín lówó ìjọ tó ọba sì ní oore ọ̀fẹ́ àti bọ́ sìgìdì lè kó pàṣán bò wọn ṣùgbọ́n gbogbo orú nǹkan wóróworó báyìí àwa o bí bàbá Rúkà náà sì ṣe wà nú wákàtí 5 ẹ̀kọ́ jẹ́ fi ṣeré. Ó sì gbé ìṣẹ̀ṣẹ̀ ẹ̀dá ní. Ẹnu abala tó múnà ká ṣiṣẹ́ ìwòsàn fún yàn yìí pèsè ìṣẹ̀ṣẹ̀ pé o lè gbé eégún o tàbí pé o lè máa fi orò kiri o ṣùgbọ́n ìṣẹ̀ṣẹ̀ wípé ká ṣètọ́jú ọmọ èèyàn kọ́mọ èèyàn sì bọ̀ ní àjàgà. Ṣùgbọ́n pé bóyá mọ̀ ń bọ̀ wá ohun kankan ọba débi irú àyìn rẹ̀.
bàbá Ọlọ́run ti gbọ́ wọn yín tú àwọn èèyàn sílẹ̀ rí dáadáa pé bóyá àwọn tá dè mọ́lẹ̀. a lè máa ṣẹ̀ṣẹ̀ sọ ẹ̀yìn ní tá a bá fẹ́ kárí olúwa o ilẹ̀ àmọ́ ilẹ̀ àṣù tá a bá fẹ́ kórí olúwa o ilẹ̀ àmọ́ ilẹ̀ àṣù a lè rí yẹn kà tá a bẹ́ pé yẹn lè àmọ́ sọ kẹ́ ẹ máa wá bí ìlọ́dún mẹ́ta àlè kà tán náà tí Ọlọ́run ti ṣe ní àánú tó ṣe páwa náà sì ń jọlá ọ̀pọ̀lọpọ̀ nù wọn lẹ́nu ten connect mọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti gbàdúrà fún ẹlòmíì tí pé òun ti débi ó ń lọ nínú àtẹ connect mọ́ mi tán pé àwọn ti débi ó ń lọ ṣèǹbẹ́ èèyàn ló lóun ó fi odidi ọmọ wá sí pé wọn kọ́ ní sí ọdẹ ṣé tí ìbá ṣe pẹ́ mi ẹ̀ sọ pé èèyàn gidi rèé tí mo bá play àwọn ọ́díò bàbá yẹn fún yín ẹ rí gbogbo ohun tí mo ń sọ ó ń sọ fún mi pé gbòó ni mo fẹ́ kọ́ ọmọ yẹn ó dé ọ̀dọ̀ mi ṣé tó bá ṣe wípé ó ní fura kan pé n tó lè sọ ọmọ ń jàǹbá ni ṣé yóò wí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ti rí ó ní gbogbo ó ní tóun bá ti rántí mi inú mi máa ń dùn ni ó ní tóun bá ń wo àwòrán mi ọlá àjọra pọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ó ní tóun bá ti ń gbò mí inú máa dùn ni ó nínú máa dùn gan gidi ní bàbá yẹn ó wà ní ọ̀nà gbogbo kìnìún ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ yìí ní òsì wàhálà ó ní tí n bá pọ́dún kan lọ́mọ èmi ọ̀wá àmọ́ tó fi nífẹ̀ẹ́ sọ́dẹ tó bẹ́ẹ̀ ó ní bọ́ bá sọ ọmọ náà sì ti sọ pé òun fara mọ́. bàbá a jẹ́ wípé ọwọ́ tẹ́lẹ̀ fẹ́ bá wa ṣe àti ẹ̀ tí bá wa ṣe ẹ lọ́wọ́ kan wà tẹ́ fún wa ẹ lẹ́fẹ́ fún mi lọ́wọ́ kan. màá ń gbà tí a bá rí nǹkan àwọn àgbà náà máa ṣe àwọn bàbá wa máa ṣe látijọ́ tí wọ́n máa ṣe bíi tí wọ́n ó sì parọ́ torí rọ́ ni Ọlọ́run ní pé kí nǹkan ó rí bẹ́ẹ̀ ẹni tó ṣe rí bẹ́ẹ̀ Ọlọ́run kan lọ́ọ̀ ni ẹni tó sì ṣe náà tí ó rí bẹ́ẹ̀ bọ́yọ́ lọ́wọ́ kan àìṣòdodo nínú nítorí Ọlọ́run ò fẹ́ àìṣòdodo. Ọlọ́run ò fẹ́ àìṣòdodo. Ọlọ́run ò fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí kẹ̀tì ẹ̀ tẹ́ẹ̀lé ń rọ́ láyé Ọlọ́run yìí tẹ́ẹ̀lé ń rọ́. bàbá nídìí iṣẹ́ tẹ̀gbé dání njọ́ òun nínú yín dùn jùlọ rí láyé. ṣé ẹ mọ tí máa ń dùn nù èèyàn jù oníjọ́ tí èèyàn bá rí wípé ẹni tó wà ní òde ó rí tù sílẹ̀ bóyá èèyàn ń wá sọ́dọ̀ yín ó ní ìṣòro kan ó ti náwó ti lẹ́yìn tí ò rí ọ̀nà àbáyọ ó wá rí tù sí inú èèyàn ó dùn pé Ọlọ́run ṣàṣeyọrí ní orí rẹ̀ ní tí máa ń mú ìdùnnú èèyàn wá nù kéèyàn ó ṣiṣẹ́ kéèyàn ó gbìyànjú fún yàn kó sì bọ́ nínú ìṣòro inú èèyàn ò lè dùn fún ní mo máa ń sọ fún èèyàn pé téèyàn bá fi 10 naira ro oògùn gan ọyẹ ó ṣe lójú ráì. yóò ṣe lójú ráì. yàtọ̀ fún pé káàkà máa parọ́ tán èèyàn jẹ torí Ọlọ́run ò sí lẹ́yìn ẹ̀ ń bá ń parọ́. irọ́ wà náà ṣẹ̀ṣẹ̀ dáadáa tí bàbá wà fẹ́rí kí ẹ bù. oníkálukú lọmọ bí ṣe ń ṣe o ṣùgbọ́n tí a yàtọ̀ gédégbé lọ́nà bó lè ṣe yàtọ̀ ni pé yìí sọ̀rọ̀ pé ẹ rí wípé mo sọ̀rọ̀ kan jò ní yìí ṣe pé ọ̀rọ̀ gbogbo ẹ̀ fi jẹ́ ìṣẹ̀ṣe ni tíá ẹ rí pé mo ní ẹni tó dá ìjọ kéré sílẹ̀ Moses Orímọládé nígbà orí pé kàn ọmọ lẹ́yìn eré ò tó máa yílé olóògùn kí lọ́mọ àmọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run pé bó lòun ó ṣe san ọmọ ẹ̀ sí òun ọ̀fẹ́ kan káàkiri ju pé kan ó dúró nù ìgbàgbọ́ wọn lọ n ló bí nọ́mbà 10 nínú constitution rẹ̀ tán pè ní judicious use of herbs and root náà pé nọ́mbà 10 judicious use pé lílo ewé àti egbò lọ́nà tí ì ṣe pé láti fi pa ọmọnìkejì ní ara kéèyàn jẹ́ ewé òwú yẹn ní ìsìn kó fi gàngàn egbò ẹ̀ẹ́dì yọ ọ̀pọ̀n bí ẹ̀jẹ̀ ní ọ̀pọ̀n kó sì mú ibà ó sì lọ irú téèyàn ní ìdìnnú ìwáṣẹ ọ̀rọ̀ pé ká máa fi túláàsì wà pé bá àṣà ìlówó lọ́wọ́ kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú lọ n tí ẹ ní lónìí tẹ́ ẹ̀ fi sọ ọmọnìkejì láàánú tọ́jọ́ bá dé téèyàn bá mí kanlẹ̀ gan-an ó lè ṣe pé gbóná ọmọ ó kó dà sí nígbà tí ọba sì ń tẹ̀sí n tẹ́ ẹ ní tẹ́ ẹ̀ fi ṣe ọmọnìkejì láàánú ẹ ní àlùbọ́sà ńlé ní ìsìn èèyàn ní àlùbọ́sà ńlé ó ní gbogbo ẹ̀ lé ẹnìkan wá tọrọ olórí ẹrí mi ń wò ní nǹkan kan tó bá wá kú kó tó dijọ́ kejì bó ní nǹkan ó ṣe jẹ́ so ká máa ṣàánú gbogbo tá a bá ṣà ń ṣe ká rí i pé a gbé àánú lọ́wọ́ iná lọ jẹ́ kí èmi bàbá arúkà ń fẹ́ràn ara wa bẹ́ẹ̀ ṣe ń rí aláàánú ní bàbá o gbogbo nǹkan gbogbo tó ní láyè ó lè gbé bóyàn ara ò ní kò sí pé bẹ́ẹ̀ nìkan bá wà ń kó aláìní
yóò ṣe gbogbo ipá tó bá ní fún un láì ní gbà kọ́ bọ̀ lọ rẹ̀ torí ìṣe gbogbo èèyàn ló fi rí bákan náà ẹlòmíì ti dààmú nínú ayé débi wípé gbogbo tó ní ló ti gbé tà lérí pé tí ò sì rí ọ̀nà àbáyọ lọ́wọ́ àwọn ẹ̀dá èèyàn tó ṣe pé wọ́n lè ṣe pé nípa ẹ̀sùn òdodo tàbí nípa pé wọn ò rìn bó ṣe yẹ kán rìn torí kí mo ṣe pé nípa ìrìn bá ṣe rìn ni pé téèyàn bá wà ní abẹ́ ẹ̀dẹ̀ tán wá ń pọ̀n lọ ṣe ọṣẹ ìfẹ́ràn fún àlọ́ ṣe ó yẹ kọ́kọ́ gbàdúrà kókó ní abẹ́ ìdè lẹ́yìn ẹ̀dẹ̀ tó kàn wọ́n yẹn Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ sí abẹ́ ẹ̀dẹ̀ ẹni tí ó sì bọ̀ lábẹ́ ẹ̀dẹ̀ náà o bí bá ń gbìyànjú gan náà kọ́ mọ̀ fi àdúrà ṣeré rárá o torí àwọn tí a pè níyà yẹn gan wọ́n tún bẹ̀rù àdúrà ju gbogbo pé ewé egbò lọ wọ́n bẹ̀rù bí wọ́n bá ti ń gbọ́ àdúrà irú ẹ̀ lọ́lá táwa ń jẹ́ ń bí program pọ̀ ń bí o program upon program ní àdúrà lórí àwọn ìpè àwọn èèyàn tí àwọn alágbára bí okòkò wọ́n lé o ẹni tí ọ̀bà rọ́wọ́jà wọn rí ní òpè wọn ò jẹ́ nǹkan kan wọ́n lé o kò sì sírú bírà tó ò lè dá ṣùgbọ́n téèyàn bá kẹ̀ tí ẹ̀ jẹ́ pé bí bá ń ṣáájò náà tí ò fi àdúrà ṣeré wọ́n máa bùṣẹ́ tì ní. wọ́n máa bùṣẹ́ tì ní ìgbà tó bá pé kí ní jàdúrà kí ní nǹkan kankan ṣébi mo ti sọ pé arákùnrin kan nígbà kan nílùú kan kó lọ ṣe ọṣẹ ní ìlú òdì kejì wọ́n ní ọmọ wẹ̀ǹjọ́ kejì nígbà tí ó dé inú ọgbẹ́ eérú lọ́ba eérú àwọn tán láyé ti sọ de eérú mọ́ lọ. Eru lọ́ba ń bẹ o. Ọ̀dà ẹja ṣe báyìí torí pé a sì tún padà bọ̀ lọ́dọ̀ yín mo kí wa níbikíbi tá a bá wà nídòrò mi àwísí mo kí wa nídòrò mi àwísẹ̀ a wà lọ́dọ̀ bàbá Dàlùtẹ̀ nìyẹn bàbá Gbólúwagá mo kí wa o àmọ̀mọ̀ ṣe láṣẹ Èdùmàrè àmọ̀mọ̀ ṣe ẹ máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tẹ́ sọ yẹn náà lèmi náà sọ ẹni kinní kan ẹnìkan ìwáyé ọmọọṣẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ẹ dáríjì mi bó lẹ ṣe máa ń pè. kádàsé kálàsé àràbàmásìsé ẹnìkan kì í wáyé kọ́mọ̀ṣẹ̀ bàbá ṣẹ̀ ká dáríjì ni ẹ dákun o kádàsé kálàsé àràbàmásìsé ẹnìkan ìwáyé ọmọọṣẹ́ ẹ dákun gbogbo ẹni tí mo bá ṣẹ̀ ẹ dáríjì mi o wọn náà sọ tiẹ̀ ẹ foríjì mi o kádàsé kálàsé àràbàmásìsé ẹnìkan ìwáyé ọmọọṣẹ́ gbogbo ẹni tí mo bá ṣẹ̀ ẹ̀yin tí mo bá ti ṣẹ̀ níbikíbi tẹ́ bá wà àtàwọn tí wọ́n bá tẹ àwọn tí mi ò mọ̀ tí mo ti ṣẹ̀ ẹ dáríjì mi o ẹ dáríjì sí mi ẹ dárí mọ́tò tuntun sí mi o mo kí wa níbikíbi tá a bá wà nílẹ̀ yìí àti ní diaspora ẹnìkan ìwáyé ọmọọṣẹ́ o ẹ jẹ́ ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o gbogbo ẹni tí mo bá ṣẹ̀ nílẹ̀ àti lókèèrè níbikíbi tí tó bá wù kẹ́ wà ẹ dáríjì mi o yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máa wọ̀n tàwa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi fún ìkànnì Yorùbá Dùn Online TV àmọ̀mọ̀ ṣe o.